Gbogbo ọmọ Yorùbá mo tún kí yín lẹ́ẹ̀kan sí pé congratulation a kú oríire kíni tó lóye Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà òmìnira fún ọmọ Adéyẹmọ nínú ohun méjì tá à ń béèrè lọ́wọ́ ìjọba Nàìjíríà. Àkọ́kọ́ àṣeyọrí rèé òmìnira fún lóye Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà òmìnira Yorùbá náà ti dé ibà àti sọ fún yín tẹ́lẹ̀ àmọ́ báwo ló ṣe ń lọ bẹ́ẹ̀ bá ti gbọ́ pé tó olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ó máa balẹ̀ sí orílẹ̀-èdè bàbá bẹ́ẹ̀ ní ilẹ̀ Yorùbá lọ́jọ́ ajé gangan kí wá làwọn nǹkan tó wà nílẹ̀ gangan bá kí làwọn nǹkan tá a lè sọ wípé tó ó wà nílẹ̀ gẹ́gẹ́ bí ayẹyẹ tí àwọn ọmọ Yorùbá àṣà àwọn ọmọ Yorùbá ti ń retí ọmọ Adéyẹmọ pé kó dé ọjọ́ pẹ́ eléyìí lẹ́tìkẹ́ ó lé nílẹ̀ ó ga jù òun rèé ẹ̀jẹ̀ fìdí ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa gbé yín débẹ̀ àmọ́ kí n tó lọ fi hàn yín àwọn àkọọ́lẹ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan táwọn èèyàn ti ṣe tí wọ́n ti múra lẹ̀ fún ọmọ Adéyẹmọ pé bó ṣe ń bọ̀ láti máa fi ṣe èyí ṣe ẹ̀yẹ fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ọ̀yá ẹ kọ́kọ́ bá mi wo fídíò yìí torí ọlọ́rọ̀ kan tí mo fẹ́ sọ lórí ẹ̀ òun rèé fídíò náà rèé. Bí n bá fa wàhálà mo fi ó kọ Ládọjà di ata mo fi dá ọ̀nà tí ọ̀dẹ̀ o. Bí n bá fa wàhálà bí a ṣe máa ń fa àtàwọn ẹ̀rí a ní Ládọjà lọ́rẹ́ mi. Mọ́lọ́pàá bá ti dé tí wọ́n mú pẹtísẹ̀ dé pé láti Àbújá ààrẹ ń kú lọ. Tí n bá àwọn bá ti pé àwọn ọlọ́pàá Àbújá ti wà ń ta tí n bá gbé mọ́tò báyìí tí n bá jáde ládùúgbò tí títí lé Ládọjà máa ń lọ. Ọgọ́gbé àmì ìkílódé ààrẹ àgbà mi sà mọ̀kẹ́ ìjókòó lólé ni wọ́n ní wọ́n mú pẹtísẹ̀ kan wá kí ló lọ́ fà máa rí ojú ẹ mọ fún mi ní fóònù yẹn fún mi ní fóònù àbá fún mi fóònù kí bí ó ṣe mọ fún alákàkiri ní ẹta ló lọ sẹ olúwa mi àmì ẹ sáfarabalẹ̀ olúwa mi olóòótọ́ la jà ìjà yẹn ọlọ títí mo lọ gbé mọ́tò Kútọ̀nù kọsítọọmù mi dá mi rú èmi bá wọn jà mo bá mọ́tò wọn jẹ́ mo dẹ̀ gbé mọ́tò escape mo gbé mọ́tò mi wá léwẹ pé mo lọ ra nǹkan mi ẹ kí ló ti wọ 70 ọ̀gá ó yẹ Nàìjíríà jà ọ̀gá ìfìyẹ lẹ ẹ bá ń pè wọn yọ pa náà mọ́lẹ̀ ni tí wọ́n bá sọ fún mi pé Ládọjà ọ̀dọ̀ba síbi ní jiyàn mo tún wá di ọmọ ọba Olúbàdàn lénìí ìjọba Nàìjíríà wá láwọn wá mi àwọn wanted mi Buhari ló wanted mi Màlàmí ló ń tàkáǹtì mi ó ní wanted ni mi nígbà mi sì ti gbọ́ pé Olúmọ bàbá ní ṣe mọ bọ̀ nílé Ládọjà tíjọba ẹgbẹ́ mọ bọ̀ bàbá ẹ mọ tì mí mọ tà ọmọ yín ni mo jẹ́ ọmọ ẹ̀yìn ọba ilẹ̀ Yorùbá náà ni mí Fúlàní ò lè kó wa lóko ẹrú bí ẹ̀yin bàbá mi bá fàyè gbà mí àwọn ọmọdé kẹ́ẹ̀bi tí mo ti tẹ̀ ní wọn. mo fi ó kọlá. ẹ káàbọ̀ padà ọmọ Yorùbá ṣé ẹ gbọ́ iná ìlòwe Yorùbá kan fi sọ wípé gbanigbani Jésù jàre gbà mí o ẹni tó tó ní ìgbà ló yẹ ká fọ̀rọ̀ lọ gbanigbani Jésù jàre gbà mí o ẹ bá ń pín fídíò yìí ṣé ẹ rí i pé ẹni tó tó ní ìgbà là á fọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ ni ẹgbọ́n nǹkan tí olóyè Sunday Adéyẹmọ sọ nípa Olúbàdàn àti ìlú Ìbàdàn ọba Abdulrasheed Adéwọ̀lú Ọládọjà wípé àwọn fowókọ wọn dáràn wọn fi tánràn wọn fi ṣègbà ìyẹn nígbà tí wọ́n ń tẹ̀lé wọn gẹ́gẹ́ bí olóṣèlú. Àkọ́kọ́ náà tá a bá wo bàbá yìí pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ kí n bọ́ sí bírèènì yìí bàbá wa ọba Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn kábíyèsí Abdulrasheed Adéwọ̀lú Ọládọjà àwọn gangan ló ṣàgbàtẹ̀lù àṣeyọrí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹnìkan ní báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n láwọn ọba yòókù kọ́ akíkanjú ò lè lógun ṣẹ́ àtìlẹ́yìn ní pọ̀jù ẹ sì mọ̀ yí pé tó nínú ìrìn àjò ẹni tí ìnáwó bá kàn nílé a máa súnmọ́ ẹnìkan jẹ́ nìkan lọ a sì súnmọ́ra wa jùra wa lọ bẹ́ẹ̀ ni bàbá wa àti Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà mo rò pé ọ̀rẹ́ àná ni wọ́n ọ̀rẹ́ wọn ti tó ọjọ́ mẹ́ta ẹ wo ẹ má jẹ́ gbà yín lásìkò bó ṣe ń lọ náà lẹ́ tí ń rí yẹn bẹ́ẹ̀ ni bí bàbá wa Adéwọ̀lú Ọládọjà bí wọ́n ṣe ń wọlé sí ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun lẹ ti ń wòye bí wọ́n ṣe ń lọ bí wọ́n ṣe dọ́dọ̀ ẹ̀ bí wọ́n ṣe sọ̀rọ̀ tẹ́ ẹ bá kíyèsí ẹ rí i pé bàbá wọn ò jẹ́ ká gbọ́ ohun wọn tí wọ́n sọ ohun tí àgbàlagbà fi ń jẹun inú ó ń bẹ nísàlẹ̀ tí ń fi ń jẹ kó ń bẹ lábẹ́ ìwé bẹ́ẹ̀ ni ẹ rí
ẹ wò ó bí wọ́n ṣe wọlé tí wọ́n jáde pẹ̀lú ara wọn tí wọ́n ń rọ kíra wọn tí wọ́n ń ya fọ́tò papọ̀ ó ti yẹ pé nǹkan tí mo béèrè ó ti ṣe é fún mi ọ̀yá ká máa nìṣó níbẹ̀ ẹ wá jẹ́ ń gbé yín débẹ̀ ẹ wá gbọ́ orin àkálẹ̀ tí àwọn ọmọ Yorùbá tí wọ́n ti filẹ̀ fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà òun lẹ̀ gbọ́ yìí ẹ jẹ́ ń gbé yín débẹ̀ kẹ́ ẹ kúkú wá farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ dáadáa bí wọ́n ṣe gbé kó máa bọ̀ wálé ilé tó lọ ó sì ti wá dé báyìí kí ló àtúnwá kù ẹ máa pín ètò yìí òun rèé ń bọ̀. ọ̀sán ti gbọ́ gàrígàrí ó àbàsọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Bórùbá dúdú òun la bá sọ nírọ̀nírọ̀. Àdìsá máa ń bọ̀ wálé ilé lábọ̀ síbi oko. Iṣu tí ó wálé lónúra rẹ̀ níyàwó lọ́jọ́ ọjọ́sùn. Àgbàdo tí ó wálé lónúra rẹ̀ lẹ́kọ̀ọ́. Ọlọ́mọdé tí ó wálé lónúra rẹ̀ lọ́pọ̀ orin ni. Ọmọ tuntun tí ó wálé lónúra rẹ̀ ló fà àtọ̀sẹ̀ ilé tí a. Àjò lè dùn kó lílé má relé máa bọ̀ wálé o ilé gbogbo dágbé. Gbogbo ayé retí rẹ̀ nílé òní dandan ìsọ̀ ọmọ àlàní ikú. Akọni Oòduà tí ó ṣe bá jàbẹ́ tí ó ṣe bá bínú. Àkàndé Adélédùmarè dáná látọ̀dẹ̀ ọ̀run ni. Ẹni abáta káfíra tùbà. Ó wọ́dẹ ni ajítanáwó táráyé wọ́n fẹ́ o dákìdí àgbáláyé. Wọ́n bàjà wọ́n bá rẹ́. Wọ́n gbèrò láti pọ̀mọ́ aládìkún lọ́jọ́ ìjọsìn. Orí ló gbọ́ èèyàn lọ́wọ́ à ń bí wọ́n ẹni. Ikú tí a pa ní tọ́ba sí ni ní fìlà ṣe wọ́n pẹ́ lóye lẹ́nu ọ̀pẹ̀rẹ̀ ọba àdìsá ètò wa. Gbogbo ẹbí retí rẹ̀ nílẹ̀ o. Àwọn ọba aládé retí rẹ̀ nílẹ̀ o. Gbogbo ọmọ Yorùbá retí rẹ̀ nílẹ̀ o. Gbogbo ọmọ Ìgbòho mọ̀rẹ́ nìyẹn ọmọ alágbàdo gbogbo wa la retí. Ilé lábọ̀ sinmi oko. Àdìsá gbogbo ayé ni wọ́n ń pariwo ìtàntàntàn. Ìwà rere lẹ̀ṣọ́ èèyàn. Orúkọ rere ń dára ju àdìbàdàbà lọ láyé fi. Orúkọ tí mọ́jà sọ́lá ti kọ́ sọ́kànmọ́ Yorùbá orúkọ rere. Ìwọ ló lé Fúlàní bí ìkórè bẹ́ẹ̀ èkúsì. Bàbá Dámi lọ́lá ìwọ ló lé bòròró wípé kó kẹ́rù rẹ̀ kó mọ́ gòkè ọ̀yà lọ. Ọmọ aládìkú máa ń bọ̀ wálé àrètí rẹ̀ ilé tó wá. Gbogbo ayé wọ́n lé táwọn wọn fẹ́ fi jáde nípa ìjọba aládìkú nílé. Bọ́mọ Yorùbá máa ṣe tọrọ wá pariwo. Èèyàn tí ó dùn mọ́ nínú kó forí lọlẹ̀ gbogbo pátápátá. Èèyàn tó ní ó bá dé ṣe báwọn nìkan ló ìdè bá lé. Ọmọ mẹ́wàá lọ ta mọ́jà sọ́lá. Ikú ọkọ̀ méjì akẹ́ẹ̀jọ. Àrùn ọkọ̀ méjì akẹ́fà. Méjì wọn lọ sódò ìdarí wálé mọ́. Wèrè lu kò ṣe bí lọ́mọ. Ọ̀wárí méjì tó kú ọmọ ní wọn dá ní sẹ́kù ọ̀gá o. Ọmọ rẹ̀ ní sẹ́kù péré ọmọ ọ̀tá rẹ̀ ló ṣekú pa wọn. Nígbà tó gbèrò kíkọ́ mẹ́rin kọ́mọ̀dà ó sì. Òun lẹ́sìn ti rí ìmúra àwọn èèyàn lọ́tún lọ́sìn tí wọ́n ń retí ọmọ aládùúgbò. Ó dàbí pé kílẹ̀ òun ó tètè mọ́ ní kíákíá báyìí kápàdé ní ìlú Ìbàdàn. Àtàfin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn láti bẹ̀rẹ̀ ká tó bá lọ pàdé ní ilé bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ní sókà lọ́hùn
nílùú Ìbàdàn níbẹ̀ ní gbogbo ènìyàn káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá láti pàdé láṣẹ Èdùmàrè. Ìwọ náà gbọ́dọ̀ wà ń bẹ bọ́ọ̀ bá sì sí ń bẹ àní jẹ́ kó tí yín ó di àwa máa gbé e jáde fún yín ni àti láìfo ẹ pàdé Bafilon TV níbẹ̀. Ẹ ti mọ̀ pé tó bá jẹ́ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àròyàn wálé Oníkòyí ò sinmi ohun tó bá pọn ẹnu orú ẹ̀jẹ̀ kan lára mi ó béèrè fún òmìnira Yorùbá. Mo ti béèrè fún òmìnira orílẹ̀ ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà Àdìsá Aládìkún ti gba òmìnira tilẹ̀ Yorùbá lápapọ̀ náà láti tẹ̀síwájú pé a lè dúró má dúró má máa rọsẹ̀ má sáré aṣáájú láyé. Ẹ ṣé mo dúpẹ́ ẹ bá ń pín àtúnpàdé.